Hello. Ẹ̀yin èèyàn mi. Ṣé mọ̀ pé ó ga ọ́? Ó ga torí news tí mo fẹ́ fún wa yìí, ó jẹ́ nǹkan tí mi ò tiẹ̀ nífẹ̀ẹ́ sí rárá. Wọ́n bá ní, a ṣẹ̀ gbọ́ nísìnyí o, pé ṣe ni ìgbà tí Naomi dé láti Morocco, bí ó ṣe ń bọ́lẹ̀ ní plane, allegedly ní bí irọ́ ni bí òótọ́ ni. A lè sọ nǹkan tá a gbọ́ pé wọ́n ní woman kan bó kàn ṣe ń bọ́lẹ̀ ní plane, pé woman kan kàn sáré dé, you are welcome, bó ṣe embrace Naomi nìyẹn. Pé ó wá fọwọ́, pé ọwọ́ ẹ̀ wá kan ikùn Naomi ṣá. Before you know it, ìjọ́ kejì bí Naomi ṣá ṣe, wọ́n ní Naomi ní òun mọ bára ṣe ń ṣò, bára ṣe ń ṣò. Bá ṣe ti lọ fọwọ́ pa Naomi nìkan, later làṣírí tú. Wọ́n ní bí Naomi ṣe wá, ó ṣàbí tó ti ń wo television lọ ní sitting room. Bọ́n ìwọ wá sọ pé òun mọ bára ṣe ń ṣò, pé kó òun wọnú yàrá kó òun lọ dùbúlẹ̀. Bá fi ìgbà tó dẹ̀ faint tó dẹ̀ ṣubú lulẹ̀. Wọ́n rush ẹ lọ sí hospital. Wọ́n sọ pé àwọn ọmọ tó wà nínú ẹ̀, kíní kan bàbá ṣáàsùn, pé wọ́n wà good kíní kan, wọ́n wà good kíní kan. Lẹ́nu jọ̀wọ́ sí jọ̀wọ́, kí tún ni eléyìí? Wọ́n náà wádìí bọ̀ wọ́n ní woman yẹn. Wọ́n ní ẹni tó pé ẹni tó lọ fọwọ́ pa á lé, pé ẹni tó lọ embrace ẹ̀ yẹn pé ọgbọ́n tó fi lọ fọwọ́ pa nǹkan. Kí ni ìtumọ̀ eléyìí? Kí ni ìtumọ̀? Wọ́n ní bí kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí ní vibrate ni. Bí wọ́n wádìí bọ̀ wọ́n ní oníkan ṣòun jẹ́jẹ́ pé lórí Ashley, òun ló rán òun pé kó òun lọ embrace. Wọ́n ní wọ́n fi bẹ́ẹ̀ mọ obìnrin yẹn. Wọ́n ní kábíyèsí ní kán lọ wádìí obìnrin yẹn kan, wọ́n mú wá, wọ́n lọ wọ jáde níbi tó sápamọ́ sí. Pé irú obìnrin wo nìyẹn? Irú kí wá ní gbogbo eléyìí? Níbo ni wọ́n ti mọ̀ rí? Wọ́n lóhun ni o. Pé wọ́n náà rush ẹ pé Naomi wá lọ hospital, ó ṣe kíní. Pé kí Ọlọ́run má jẹ́ kí àwọn ọmọ yẹn, wọ́n ní kán má lọ wá ní time tó jẹ́ pé oṣù ò tí ì pé. Ẹ máa wo ọ̀rọ̀ rádaràda kábàkàbà tó ń sọ. Mo ní kì í ṣe ọ̀rọ̀ làwọn eléyìí ń sọ jáde lẹ́nu. Irọ́ ni bí òótọ́ ni. Ṣé mo pé a tún wà máa find out. Nǹkan kan gbọdọ̀ ṣe àwọn ọmọ Naomi nǹkan tó wà lára rẹ̀. Because àwọn olórí yẹn, the way tó fi ń act, tó fi ń gbógun ti Mariam, tó fi ń gbógun ti Naomi, eléyìí lágbára o. Àti Mary àti Ashley. Wọ́n náà sọ pé ọwọ́ àwọn ti tẹ̀ ẹ́, àwọn ti succeed láti jẹ́ kí àwọn ọmọ yẹn pé wọ́n tó bá dé, tí àwọn ọmọ yẹn bá dé pé ó ṣe é ṣe kó jẹ́ pé incubator náà máa fi survive. Wọ́n á ní God forbid irú ò lè ṣẹlẹ̀. Níbo ni Ọlọ́run Naomi wà? Níbo ni Ọlọ́run ti wá? Níbo ni Ọlọ́run Olódùmarè wà? Wọ́n ní àwọn olórí yẹn pé inú wọn ti ń dùn. Wọ́n ní inú wọn kàn ń dùn, wọ́n máa gbiná lójijì. Àwọn tó máa gbiná lójijì torí ìwọ ni rádaràda, ìwọ ni yàmáyàmá. Ṣé kí ló dé táwọn people yẹn, kí ló dé tán yẹn òun, kí ló dé tán yẹn wà ní ààfin? Òun náà mo sọ pé nígbà tí kábíyèsí bá ti gbọ́ ẹ̀, tó bá ti wọ́ obìnrin yẹn jáde tó mọ̀ pé kíni. Wọ́n nígbà tó ń rí obìnrin yẹn pé obìnrin yẹn sọ pé òun kàn lọ kí Naomi ìjọsìn kíni, ó ní kò sẹ́ni kankan, òun ò mú nǹkan kan dání, òun ò mú. Ẹ̀ tó ń sọ pé wọ́n ti arrest ẹ̀. Gẹ́gẹ́ nǹkan tá a gbọ́ o. Gẹ́gẹ́ nǹkan tá a gbọ́ allegedly ni wọ́n ní wọ́n ti lọ arrest ẹ̀, wọ́n ti ṣe gbọ́, wọ́n ti ṣàwọn ènìyàn wá lọ. Bẹ́ẹ̀ sì kí ló dé sí Ọọ̀ni? Kí ló dé tí kábíyèsí fúnra ra wọn? Kí ló ń wò táwọn people yẹn yí wà láàfin tó ń gbógun lọ́tùn tó ń gbógun lósì? Ṣé ẹ mọ̀ pé eléyìí lágbára? Èmi mo ti ẹ sọ pé kò sí àlá tí ò lè ṣẹ. Ọlọ́run tí ẹ̀ ní jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀. Ọlọ́run ò ní jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀. Kí ló dé? Ìtumọ̀ kan tí ẹ máa announce. Wọ́n ní àwọn kan wá sọ ní comment section pé kí kábíyèsí náà kàn ṣẹnu, ọ̀hún náà kàn mọ̀ wọ́n ara wọn. Kí ló dé tó jẹ́ pé gbogbo story Naomi, bí life Naomi ṣe rí pátápátá náà wọ́n máa sọ síta. Wọ́n ní kí kábíyèsí ó gbọdọ̀ kàn para mọ́, kàn mẹ́nu mọ́. Láì ṣe pé bóyá àwọn people yẹn nǹkan tó ń tiẹ̀ ṣe pé bóyá wọ́n affect kábíyèsí because ọ̀rọ̀ yìí gan ti sú wa.
Ṣé tí Naomi bá ti ẹ̀ lò, ṣé tí èèyàn bá lóyún, ṣé wọ́n ń pariwo ẹ̀ ni? Bó jẹ́ ẹyọ kan, bó jẹ́ méjì, bó jẹ́ mẹ́ta, bó jẹ́ mẹ́rin ló wà lára èèyàn, ṣé ó yẹ kó máa sọ jáde ni? Iṣu Ọlọ́run ní gbò bá yá, iṣu Ọlọ́run máa tà tó lúkálùkù. Wọ́n ní tí kábíyèsí gan ti ẹ̀ dálẹ̀ ló pọ̀ jù. Kí ni kó máa announce oyún Naomi? Kí ni kó máa sọ pé bóyá ọmọ kan ló wà ńbẹ̀, méjì ló wà ńbẹ̀, kẹta wà ńbẹ̀. Ìyẹn iní. Ẹlẹ́ẹ̀kejì ni pé tí nǹkan kò gbọdọ̀ ṣe Naomi, lágbára Ọlọ́run nǹkan kò gbọdọ̀ ṣe torí táwọn people yẹn, Ọlọ́run má jẹ́ kí nǹkan kan ṣe àwọn ọmọ Naomi o. Tí nǹkan kan bá Ọlọ́run ti ẹ̀ ní jẹ́, ẹ má ti ẹ̀ jẹ́ ká sọ pé tí ọkọ kan ò tí ẹ̀ lè ṣe wọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Naomi máa fi inú ẹ̀ ṣe, bó ṣe fi inú ẹ̀ ṣe yẹn, ó máa fi ẹ̀yìn gbọ́mọ pọ̀. But ẹ jẹ́ kó lúkálùkù wa kó lọ ṣọ́ra, kí kábíyèsí ṣọ́ra, kí gbogbo everybody tán. Báwo ni wọ́n ṣe máa sọ pé ìyá àtijọ́ tọ́mọ yẹn ti lóyún, wọ́n ti ń pariwo. Ó lóyún ìkíní, ó lóyún ìkejì, ó lóyún ìkẹta, ìbẹ́ta, ìbẹ́rin wa. Kí ló dé? Ṣé wọ́n máa ń polówó ni àbí wọ́n ń ṣọdún oyún ni? No. Oyún nìkan Ọlọ́run tó dá ló dá. Ó mọ bó ṣe máa protect obìnrin pẹ̀lú obìnrin aláboyún, pẹ̀lú protection. Ó mọ bó ṣe máa protect ẹ̀ tí anybody ò lè harm ẹ̀. Táwọn olórí tí kábíyèsí kó tó ààfin yẹn nìkan ló yọ yẹ́jú, ló jọyàn lójú. Kí ni ìtumọ̀ yẹn? Obìnrin tán bí ẹni tán bí jáde lára obìnrin. Ó sọ pé ó máa fi obìnrin ẹgbẹ́ ẹ̀, ó máa victimize ẹ̀ pẹ̀lú oyún. Torí ẹ̀rọ Ọlọ́run ò ṣe nígbà fún wọn. Èmi kò tiẹ̀ fẹ́ sọ news yìí rárá. Ṣùgbọ́n mo kàn fẹ́ fi eléyìí máa kìlọ̀ fún gbogbo àwọn onísọkúsọ. Àwọn tó mọ oyún lára ìgbín. Àwọn tó mọ oyún lára ìgbín. Àwọn tó ń sọ nǹkan tójú wọn ò rí. Kí n tí iṣẹ́ Ọlọ́run lẹ sọ pé ó fẹ́ bàjẹ́. A jẹ́ pé àwọn náà máa bá a lọ náà nìyẹn. Ẹni bá sọ pé ó fẹ́ ba iṣẹ́ Olúwa jẹ́, òun náà máa bá a lọ ni, because eléyìí ti pọ̀ jù. Kí ni? Ó jẹ́ pé òǹtọ̀hún ti ṣe tán. Ó ti ṣe tán láti destroy. Ẹ fi Naomi lẹ̀. Ẹ yé ṣọ kábíyèsí náà, ẹ̀yin náà yé pariwo ìyàwó yín. Wọ́n ti kìlọ̀ fún kábíyèsí pé kó má sọ̀rọ̀ anything tó bá jẹ́ olórí Naomi, kó má sọ àṣírí ẹ̀ síta mọ́. Má sọ àṣírí ara ẹ̀ síta. Kí kábíyèsí yé sọ àṣírí Naomi síta, kó yé sọ àṣírí tòun tí ká lára rẹ̀ fún àwọn people yẹn. Kí ló dé tó fi trust wọn? Kí ló dé tó fi mọ̀ pé èèyàn rere ni wọ́n? Kábíyèsí ò mọ̀ pé àwọn oníṣẹ́ ibi, àwọn ẹni ibi ló kúnnú ààfin yẹn tó pè ní ìyàwó. I disagree though, torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin, èmi ò like. Èmi ò nífẹ̀ẹ́ sí kí kábíyèsí yé polówó. Kí kábíyèsí kó jẹ́ gbogbo àṣírí tó wà láàárín òun àti Naomi, kó jẹ́ mọ̀sínú mọ̀síkùn òun àti Naomi nìkan náà kọ́ mọ̀. Kó má tá àṣírí ara wọn síta mọ́. Torí kò gbé kábíyèsí. Kí kábíyèsí má máa sọ̀rọ̀ ẹ̀ síta, pàápàá jùlọ fáwọn olórí. Kí má sọ̀rọ̀ Naomi àti kíni. Bí ìmọ̀ àṣírí tó wà láàárín Naomi àti àwọn olórí. Kí ló kàn wọ́n? Wọ́n kàn máa sákú ni o. Ẹnikẹ́ni tó bá sọ pé òun fẹ́ ba ti Naomi jẹ́, lágbára ẹ̀jẹ̀ Jésù, òun ló máa kọ́kọ́ lọ sínú destruction before wọ́n tí ẹ̀ lè rọ́nà lọ lára Naomi. Lágbára Kristi, Naomi máa fi inú ẹ̀ ṣe, ó máa bí ọmọ yẹn láyé àtàlàáfíà. Kò ní bí sínú incubator. Lágbára Ọlọ́run, iṣu Ọlọ́run tó ta, Ọlọ́run á protect ẹ̀, á dẹ̀ bá wa wò. Lágbára Kristi Jésù. Mo mọ̀ pé Naomi, wọ́n worry Naomi, wọ́n disturb ọmọ yẹn. Á kúrò lọ hospital yẹn láyé àtàlàáfíà. Á dẹ̀ bímọ ẹ̀ láyé àtàlàáfíà ní agbára Kristi. Wọ́n ní àfọ̀n máa gbó kó tó wọ̀ ni. Bó ṣe fi inú ẹ̀ ṣe, Ọlọ́run ló fi síbẹ̀, Ọlọ́run ló dẹ̀ máa protect àwọn ọmọ yẹn pẹ̀lú Naomi in Jesus name. Ẹ̀yin èèyàn wa, mo ní kí n sọ fún wa kó má dàbí pé bóyá a tún rí gbọ́. Ẹ ṣáà máa bá wa gbàdúrà kí Naomi fara rẹ̀. Torí àwọn nǹkan tó lè wọ́n fi ra ikùn. For what? Eléyìí lágbára o. Ẹ jẹ́ a gbàdúrà fún Naomi. Nǹkan kan ò ní ṣe o lágbára Kristi. Ààbò Ọlọ́run á dẹ̀ dájú lórí òun àtàwọn ọmọ ẹ̀. Lágbára ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa wa.
Amen. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa tí ẹ ń tẹ́tí sí wa. Ẹ bá share, kí ẹ bá like, kí ẹ dẹ̀ bá subscribe. Jésù Kristi Olúwa wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.